lóhùn. níbo ọ̀dà wa tán ó fún wa lójú ó fún wa lẹ́nu ó fún wa létí ó fún wa lọ́wọ́ ó fún wa lẹ́sẹ̀ ó wá fún wa ní làákàyè làákàyè tí ń bẹ lórí wa yìí ẹ̀dá kan lòun náà bí àwa náà mo ti sọ ń dorí yìí ẹ̀dá kan ni ìjọ Ọlọ́run dá làákàyè kalẹ̀ ó gbé kalẹ̀ ní structure àwọ̀ èèyàn torí bó ti jòkó yìí bẹ́ẹ̀ làákàyè rí àmọ́ ẹ̀ lè rí òun invisible ni àbí kílẹ̀ máa gbé nǹkan tí yìí ò lè rí òun làákàyè àmọ́ bí tó ti mọ̀ wípé ẹ̀dá kan làákàyè náà òun náà ń sẹ̀mí báwa náà ti ń sẹ̀mí ni làákàyè lójú làákàyè létí làákàyè lẹ́nu làákàyè láhán làákàyè ní ọwọ́ làákàyè sì ní ẹsẹ̀ gbogbo ń ta nílẹ̀yìn ara wa yìí làákàyè náà ni òun náà ní heart ó ní kidney ó ní gbogbo nǹkan iná làákàyè ni bó ti wá tó ní tó wọn náà ń jẹ́ dáhùn Ọlọ́run wá fi orí wa ṣe ibùgbé tiẹ̀ bóri rẹ ti mọ àwọn bí làákàyè bá ti débẹ̀ ó ti ju gbogbo ìlú yìí lọ ibi tẹ́ ti mọ̀ bẹ́ẹ̀ ẹ̀dá kan ò lè débì kan láyé àbí kó jẹ́ pé inú irinṣẹ́ tí ó gbé débẹ̀ làákàyè bẹ́ẹ̀ irinṣẹ́ tí ó gbé débi tí ń lọ kí ni bẹ́ẹ̀ làákàyè wọ́n fẹ́ ń wí pé kẹ́lẹ́dà wọn má takòyà làákàyè ni wọ́n ń sọ ń parí ibi tẹ́ ti mà bẹ́ẹ̀ yẹn bá wà ní age of 50 years ó ti yé báwọn níjọ́ wọn ti bí wa ní làákàyè ti wà pẹ̀lú wa làákàyè ẹlòmíì máa wá rán tẹ́ ma báwọn yẹn náà máa rán àmọ́ arẹ́ lómi tó jẹ́ pé age ọ wà lórí ẹ̀ àmọ́ randuba yìí náà ni ó rí ẹni ọba wa tóbi ru àbáyé òun ní màá wá ní brọ́dà mi níbẹ̀ ti rí wọn o òun gan o tó bẹ̀ kó pera rẹ̀ ń bọ̀ dá fún tọ̀hún àwọn èèyàn fẹ́ gba létí pé chairman lẹ́ ń pè ló kọ́ báwọn ó ti yé báwọn so òun náà máa júwèé pé kọjọ́ bẹ́ẹ̀ ti rí wọn o kọ́dà bí lè kẹrin wọn mọ jẹ́ àyàn máa ní lélẹ̀ yìí randu yìí náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ làákàyè ẹlòmíì lè wà ní ìjọ 50 years kí làákàyè rẹ̀ wà 10 years làákàyè rẹ̀ nánu. La ilaha illallah. àbò yẹn kí àyàbá ẹ ń bọ̀ wá ẹlòmíì òun ọlọ́pàá tó jẹ pé tí n bá ń sọ̀rọ̀ ń gbà mí táwọn èèyàn bá ń takò mí èmi ò ké ń bí èyí ti bínú mọ́ nígbà kan tí n bá sọ nǹkan kan bẹ́ẹ̀ nìkan bá hà táàkì mi ọ̀sà gbáko èyí lálàsì ayé ẹ̀ ńgbà wá yá ńgbà mo padà wá sebáṣù nípa làákàyè mo rìnrìn ẹ̀ mo sebáṣù rẹ̀ mo wá díẹ̀ nígbà mo wá rí wípé làákàyè yẹn máa rán tó yẹ pé ẹni ó ní làákàyè tó wà lára rẹ̀ èjì ọjọ́ eré ó ti máa pọ̀ làákàyè ń ṣẹ̀ṣẹ̀ múra tí ó máa rìn òun sì ti wà láyé ó ti pẹ́ tóun náà máa júwe ọjọ́ eré rẹ̀ làákàyè rẹ̀ ò sì tí ì fẹsẹ̀ lélẹ̀ nígbà mo ti wá rí bẹ́ẹ̀ òun ni bí àwọn èèyàn ẹwẹ́ nojú orí irinṣẹ́ eléyìí bá jáde tọ̀hún jáde lérí èmi nìkan abá kí ló dé. lérí ẹnìkan ṣoṣo. والذين لم يستجيبوا له لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ọwọ́ di ọmọ ọlọ́mọ láàrin èrò. أولئك لهم سوء الحساب ومأواهم جهنم وبئس المهاد. èmi fi làákàyè tèmi tọ́lọ̀ ní ọ̀dàgbà tí làákàyè mi ọ̀ràn kò èmi gan fúnra mi ọ̀ràn kò tún wá ní làákàyè ọ̀ràn dédé bí n ti ń dàgbà làákàyè mi ń bá mi dàgbà. wọ́n wá ń fi làákàyè tọ́ran tí ò tí ì fẹsẹ̀ lélẹ̀ ebi ń gbọ́rọ̀ mi sẹ́mi àyè pé yọ̀ dààmú rẹ̀ kò níye èmi ọ̀ wá gbọ́dọ̀ bínú irú àwọn àyè wọn ma ọ̀gá wa gbé mi ń jẹ ẹ̀rín kọ́hún ọ̀ ni ha àbá yìí ha òtún ọ̀dọ̀ nílò máa dé tọ́ wọ́n sàṣeyọ mo ní làákàyè eléyìí eré bẹ́ẹ̀rì lọ́wọ́ kò tí ì fẹsẹ̀ lélẹ̀ mo ní ń sùn lọ́wọ́ bí ìbá yẹn pé bá ń sùn lọ́wọ́ èmi ni wọ́n sà sí ọmọ àgbàlagbà lè mi kọ́dà àwọn àjẹ́ ń bẹ lẹ́yìn tèmi. farabalẹ̀ àárín àwọn obìnrin ń jòkó sí gbogbo ìgbà. àwọn bíbí 2000. àárín wọn ń jòkó sí gbogbo ìgbà. ẹgbẹ̀rún méjì omi. bẹ́ẹ̀ nìkan bá halẹ̀ gan tí n bá ti fẹjọ́ wọn sùn àwọn kan yí aṣọ padà ní wọ́n yanjú àlámọ̀rí ẹ̀kọ́ jẹ́ nǹkan kan máa láyé.
àfà àjẹ́ yòówù tó bá ti àfà lẹ́yìn ó bá gbára rẹ̀ ran àfà lọ́wọ́ ti ìsìlámù lẹ́yìn wọ́n bá kírun tó ṣe gbogbo ẹ̀ dáadáa yóò sì kọjá wájú Ọlọ́run. àjò dàlẹ́ lónìí wọn là ń jẹ́ náà sọ́sẹ́. nígbà àfà yà máa ń so ọkàn ẹni tí ó kú òní eríṣẹ́ rẹ jẹ́ ọba ti lè dúró bẹ́ẹ̀ tó ọ̀ máa pa ọmọ ọlọ́mọ tó jogún agbára tó ń fi ran sí Ọlọ́run lọ́wọ́ ọkọjá. Allahu akbar. ọba jẹ kúkú di àfa Ọlọ́run wọlá pé wọ́n ló jẹ́ kí Islam yìí lára rẹ̀ ògbóró wọn bá wọn bẹ pẹ̀lú mi. Masha Allah. للذين استجابوا لربهم الحسنى. لم يستجيبوا ọjọ́ ti lọ. في الأرض جميعا ابلغوا معه لو ابتدوا به. أولئك لهم سوء الحساب ومأواهم جهنم وبئس المهاد. bọ́lá ń ti ṣẹ̀dá làákàyè nù ni ọ̀tọ̀ lè pín owó ọ̀tọ̀ ń ṣe làákàyè o a lè kó owó fún àgọ̀ àmọ́ tá a bá gbówó fágọ̀ tó ń làákàyè bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó ń làákàyè ni wọ́n máa lo owó ẹ gbọ́ àgọ̀ kan dàbí báńkì lásán ni Allahu akbar. ó dàbí ATM ni oníkọ̀gbọ́n iye wọn bá pè iye wọn bá gbé símẹ́ǹtì fún náà ni wọ́n bá yọ pé símẹ́ǹtì yìí 500,000 ni wọ́n lè lóní jẹ́ mi wọ́n ní 100,000 wọ́n bá ní 100,000 ni dábàá èlò ní jẹ́ bẹ̀lẹ́ èbó wọn ní 500,000 100,000 sí ní 100,000 ni àní 100,000 ẹ lè withdraw rẹ̀ wọ́n withdraw 500,000 wọ́n sì yọ 100,000 bí rántí okùn fún ọ̀tá àwọn ọ̀dà sáko yóò ti máa lò lọ́nà kò sí pé kó wò rẹ̀ ọ̀tán. ẹni ó ní làákàyè lè máa wá dààmú kí gbogbo làákàyè tó ní yóò máa yá àwọn èèyàn àwọn tí ń bá ń yá làákàyè ó sì máa succeed òun ò sì ní succeed. Allazina stajabu rabbihimul husna. gbogbo ẹni tí ń bẹ lọ́jà yìí tí ń tajà náà kọ́ lọ́ mọ iye owó. Allahu akbar. àwọn tí ò mọ iye owó ń bẹ ń di ọjà yìí àwọn tí ò mọ bí ọjà bí ó tọrọ tí di épìnì wọn bẹ ń bẹ àmọ́ àwọn alákó fún òun ní sọ́ọ̀bù rẹ̀ ó kún jù ẹni wá ní làákàyè ọ̀ àjòkó yọ̀ mọ̀ wògùn Ọlọ́run. tálẹ̀ ẹni tí ń yanjú èyí hùn. Allah lillazina stajabu rabbihimul husna. bí làákàyè bá wá làákàyè mi wá ń bẹ òun máa wà ẹni ó ní làákàyè ọ wà lọ́mọ 20 years làákàyè rẹ̀ sì ti dẹ̀ làákàyè 80 years. ẹ wà bá wọn rọ tó bá wá sọ̀rọ̀ jáde wọn ni ọmọ èké ni ba ẹ wọ ọ̀rọ̀ ọlọ́gbọ́n tó sọ gbàgbàlagbà bá wá sọ̀rọ̀ wọn ni alájí ẹ̀yin náà ẹ̀wọ̀n tẹ̀ sọ tẹ̀lé kọ́rọ̀ àgbọ̀rọ̀ jáde lẹ́nu yìí. Allahu akbar. Ọlọ́run ló ní làákàyè òun gángan lè yàn ìjọ tí làákàyè bá ti wá kú ìjọ wo lè yàn ti kú. Allahu akbar. Allahu akbar. ìjọ wo ló ti kú ìjọ tí làákàyè bá ti kú ìjọ wo ló ti kú ẹ máa kábàrà lé lérí bí gbàtẹ́ nkírun sí la pé Allahu akbar wọn lè ṣe làákàyè rẹ ti dàrú ni. òun lọ́fà tó ń fẹ́ ra wọn tí ń rìn títí tí wọn náà ń kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn tó rí wọn tó kájú kù lára wọn làákàyè ló ti kú lára wọn. Ronaldo àti Messi owó kí ni wọ́n ń san lára wọn owó làákàyè ni ẹ wo bí Ronaldo tún lọ nísìn ẹ wo bí owó tí wọ́n ń san fún làákàyè ni owó làákàyè wọ́n ń san bẹ́ẹ̀ làwọn àmì bẹ́ẹ̀ tọ́lọ̀ ń fún lẹ́bùn làákàyè bẹ́ẹ̀ bá wà ní làákàyè bẹ́ẹ̀ ọwọ́ àṣeríire ó yẹ sàgbákùn lọ́dọ̀ Ọlọ́run njọ́dọ́lọ́ ń dá làákàyè Ọlọ́run wọ làákàyè kọjú sí mi ọba kọjú sọ́lọ́run Ọlọ́run ní adbir kẹ̀yìn sí mi ọkẹ̀yìn sọ́lọ́run Ọlọ́run ní fàbíkà ahus ọ̀rọ̀ méjì lọ́lọ́run sọ fún ọkọ sọ fún pé fáwà ìzàtì wà jalali òun fi bọ́ọ̀hún ti tó búra la aj'aluka illa inda ahabin nasi ilayya ẹni mi Ọlọ́run bá lọ́ọ̀fù tí mo fẹ́ tèmi Ọlọ́run gan fẹ́ òun ní ju ọ̀sára rẹ̀ yẹwò ẹni tọ́lọ́run ọba ti fún làákàyè Ọlọ́run ọ̀fẹ́ ni ó ti yé Ọlọ́run wa ni wọ làákàyè wà bí ka ahus ìwọ ni màá fi mú gbogbo àwọn tí n bá fẹ́ mú gbogbo ẹni tí n bá fẹ́ mú láyé ọ̀dọ̀ rẹ ní ti mú wàbí ka òdìbò ẹni tí ó bá wà lè jẹun náà tí ń san lẹ́sàn-án rẹ̀ ọ̀dọ̀ rẹ ìwọ ló zẹ lára ẹni tí ó bá sì wọná ìwọ náà ló ti wọná gbogbo ẹni tí ń bẹ lẹ́wọ̀n ní sẹ̀lẹ̀ akáyè ló gbé wọbẹ̀ gbogbo ọmọ tí ń tẹ fóònù kí ni fi ń tẹ làákàyè fi ń tẹ gbogbo èbó lọ́fẹ́ tán ọkùnrin ni ń sì ń so ìgbà rẹ̀ fẹ́ bò
àwọn ìbọn náà dúpẹ́ Ọlọ́run fún àwọn àti ríyàwó gbogbo owó ni wọ́n kó fún tán omi àlóhùn fẹ́ ṣe bísínẹ́sì oríṣiríṣi ọ̀sùn wọn lọ́mọ bíi ti gba kínní òun ẹni tí làákàyè tí ọba wa ṣiṣẹ́ lọ bí wọn wò pé ẹ dàpẹ́ wa bóun lẹ́ ti máa ń ṣe lájọ yìí náà ṣe èbó ètí ìgbẹ́dìsí náà ni yéé jẹ́ pé bọ́n náà ní làákàyè o tó ní làákàyè làwọn náà fi ń ṣe gbogbo nǹkan fóònù tá a fi ń gbẹ́ èbó tá a fi ń gbowó lọ́wọ́ rẹ̀ tá ń ṣe òun ni wọ́n bí ka ahùs làákàyè tẹ níwọ̀n náà láà máa fi mú yín kò sí ẹni ó lè kò sí bẹ́ẹ̀ lè wò ó tó láyé tó lè borí làákàyè má lẹ̀ làákàyè ọmọ jàre wa ni. bàbá tó wọlé pírẹsidẹ́ntì yìí bàbá Tinubu yìí àwọn èèyàn wípé ńgbà náà wípé bàbá ti dàgbà ó ti dàgbà bọ̀sálà bí àmọ́ làákàyè rẹ̀ àláfíà tí làákàyè rẹ̀ ní ju àláfíà ara rẹ̀ lọ. làákàyè ní bí ń tó bọ̀ láti 99 ní ti ń bá bọ̀ wá ló fi débi ó dé lónìí làákàyè ń pẹ̀lú kókún Ọlọ́run fi ti wọlé torí bá pé làákàyè bá dàrú ni kókún Ọlọ́run wọn ní ṣẹlẹ̀ mẹ́. èyí wọn fẹ́ kí a lọ lè má pé gbogbo ntọ́lọ̀ ń bá wa fún wa ìmọ̀ abẹ́ darí sínú àhásìn